ẹ̀yin èèyàn wa ọ̀pọ̀ oríṣiríṣi ìròyìn la ti ń rí tó ti ń jáde, kódà ó ti ń tàn bí iná orí káàkiri orí ẹ̀rọ ayélujára. ẹ gbọ́, ṣé tòótọ́ ni fọ́nrán kan tó ń jáde tó ń jà rìnrìn káàkiri níbi tá a ti ráwọn ẹranko kan tí wọ́n ti fi ike tí wọ́n dáná sunke tí wọ́n wá ń yọ ike yẹn láwọn ọmọ yẹn lára tí wọ́n so wọ́n lọ́wọ́ so wọ́n lẹ́sẹ̀, ṣáwọn ọmọ iléèwé yẹn ni àbí ìṣàwọn ọmọ iléèwé yẹn? ẹ̀yin èèyàn súnmọ́ bíi, because àwọn nǹkan kan wà tá tètè gbọ́dọ̀ mọ clarify fáwọn èèyàn, ìyẹn ìkan. ẹlẹ́ẹ̀kejì, ìròyìn kan náà tún tàn káàkiri wípé wọ́n ti fi àwọn ọmọ yẹn lẹ̀, kódà mo ti rí oríṣiríṣi ọ̀pọ̀ àwọn èèyàn tínú wọn ti ń dùn tán ti ń yọ̀. ẹ gbọ́, ṣé tòótọ́ ni wọ́n ti fi àwọn ọmọ ilé ìwé tí wọ́n jí kó àti tíṣà ní Oríire nípínlẹ̀ Ọ̀yọ́ lẹ̀? ẹ̀yin èèyàn súnmọ́ bí ẹ wá gbọ́ òkodoro. kódà ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n kí lòdodo bẹ̀ ẹ súnmọ́ bí kagbé yín débẹ̀. ẹ̀yin èèyàn ẹ wo fọ́nrán tó ń lọ yìí, ẹ wo fọ́nrán tó ń lọ yìí. mi ò mọ bí fọ́nrán yẹn ṣe jẹ̀ ní òsì, ṣùgbọ́n ìkan nínú àwọn ilé ìwé rèé o nípínlẹ̀ Ọ̀yọ́. Ọlọ́run gbọ́, àfi tí a bá ń tanra wa lókù. wàhálà wà, tẹ́ bá ń gbọ́ wàhálà wà. now kí ló ṣẹlẹ̀ lórí ilé ìwé yẹn? ó láwọn nǹkan kan náà tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ yẹn. now àwọn èèyàn méjì tí wọ́n jí gbé lánàá nílùú Ìbàdàn nídìí ayùn rẹ̀, ibo lọ̀rọ̀ wọn dé dúró? iléeṣẹ́ ọlọ́pàá jáde ta wọ́n lọ́wọ́ àwọn ti tẹ àwọn èèyàn méjì, ìkan jẹ́ Seyi nù wọn. kódà níbi táwọn ọlọ́pàá ti make effort àti rescue àwọn òṣìṣẹ́ tó ṣiṣẹ́ ní kòkó fàmù yẹn ni o, wọ́n ṣínà bọ́ fáwọn ọlọ́pàá, but fortunately fáwọn ọlọ́pàá wọ́n rí àwọn èèyàn yẹn mú live nígbà tí ń sọ̀rọ̀ yìí. wọ́n ní wọ́n ń bẹ lágọ̀ọ́ àwọn. kí làwọn nǹkan míì tó tún ṣẹlẹ̀? gbogbo eléyìí ni mo kó wá wípé ká fún ẹ̀yin èèyàn ní update kẹ́ ẹ lè mọ ohun tó ń ṣẹlẹ̀, káyé má jẹ́ kí àwọn èèyàn kí wọ́n má fi fake news gbé wa lẹ́mìí sókè. fọ́nrán kan ń bẹ tó ti ń tàn bí iná orí káàkiri orí ẹ̀rọ ayélujára níbi tá a ti rí àwọn ọmọ iléèwé kan tí wọ́n so lọ́wọ́, bóyá ọmọ iléèwé ni wọ́n bí wọ́n sì sọ ọmọ iléèwé àmọ́ wọ́n sàṣọ wọn lọ́wọ́ sẹ́yìn, wọ́n faṣọ bò wọ́n lójú. àwọn ẹranko yìí wọ́n wá sáná sí ike yẹn wá ń yọ, wọ́n wá ń gbẹjọ́ wọn. ẹ wo àwòrán tí mo fi sí àwòrán àwọn ọmọ yẹn nìyẹn, fídíò ni, ṣùgbọ́n kí ni ẹ̀ ṣe nǹkan tó yẹ kéèyàn máa ó burú jáì. ṣùgbọ́n mo lè fi dá yín lójú, eléyìí ṣe àwọn ọmọ tí wọ́n jí gbé lórí ire o, torí àwọn kan ti ń tan fídíò yẹn káàkiri tán sọ pé àwọn student Oríire tí wọ́n jí gbére àwọn ni wọ́n ń tọ́jọ̀ yìí, àwọn ni wọ́n ẹ̀yin èèyàn ẹ má dá wọn lóhùn. ìròyìn ẹlẹ́jẹ̀ burúkú gbà lélẹ́yìí, kì í ṣe àwọn ọmọ Oríire lélẹ́yìí o. ẹ má jẹ́ kẹ́nìkan fi búrẹ́dì kó yín lómi ọbẹ̀ jẹ. àdúrà tiwa ni wípé láìpẹ́ láì jìnnà Ọlọ́run yóò gbà àwọn ọmọ yẹn jáde. now ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sì sọ̀rọ̀ pàápàá jùlọ lórí ìròyìn tó ń tàn. kódà àti oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti ṣe congratulation, Ọlọ́run ti ṣeun o, wọ́n ti tú wọn lẹ̀ o, oríṣiríṣi o tá a sáà ń gbọ́. ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fúnra wọn wọ́n ti wá fọ̀rọ̀ síta, wọ́n ní tòótọ́ àwọn ti ń rí ròyìn tó ti ń tàn káàkiri bí iná orí lórí ẹ̀rọ ayélujára, níbi táwọn èèyàn kan tí wọ́n ti ń sọ wípé wọ́n ti fi àwọn ọmọ àti olùkọ́ tí wọ́n jí kó ní Ahoro Ìsìẹ̀lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí local government pé wọ́n ti fi wọ́n lẹ̀ o. ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn ni wọ́n sọ̀rọ̀ yìí o, wọ́n ní kò rí bẹ́ẹ̀ o. ẹ máa gbọ́ o, Ọ̀yọ́ denies report of abducted teachers, students release. ṣé ń gbọ́ bẹ́ẹ̀ yẹn? òun náà lè rọra ń wò lójú screen yìí. now Àbáyọ̀mí Fágbénró, the special adviser on security to the Ọ̀yọ́ state governor Seyi Makinde, has described as untrue viral social media post claiming that victim abducted during last Friday's attack on 3 schools in Oríire local government area of Ọ̀yọ́ state had been released. wípé àwọn post yẹn gbàgbé kì í ṣòótọ́, wọn ò tí ì release wọn. ṣùgbọ́n à ń gbàdúrà ọ̀gá ọlọ́pàá pátápátá alàgbà dísù àtoríṣiríṣi àwọn ẹlẹ́ṣọ́ ààbò wọ́n ń ṣiṣẹ́ 24/7 báyìí. kódà nígbà tí ń sọ̀rọ̀ yìí ọ̀gá ọlọ́pàá tó sọ pé àwọn tún ti kó àwọn ẹ̀ṣọ́ aláàbò míì tí wọ́n mọ̀ ń pa bí wọ́n ṣe máa rescue àwọn tí wọ́n bá jí kó láti ìlú Àbújá. àwọn tó tún fi wọ́n ṣọwọ́ sí eré abẹ yẹn wípé iṣẹ́ ń lọ sílẹ̀ láti gba àwọn ọmọ yẹn kalẹ̀. ṣùgbọ́n ròyìn tó ń sakuléètì káàkiri pé wọ́n ti fi wọ́n lẹ̀, ẹ̀yin èèyàn ẹ má jẹ́ kí àwọn ènìyàn kan máa fún yín ní ròyìn ẹlẹ́jẹ̀. wọn ò tí ì release wọn, tí wọ́n bá release wọn ẹ̀yin gan máa rí i pé wọ́n ti release wọn, torí irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò ṣeé gbé pamọ́. torí ẹ̀ ìjọba wa ń kìlọ̀ pé gbogbo ẹ̀yin oníròyìn ẹlẹ́jẹ̀ burúkú tẹ̀ ń gbé kiri pé ẹ ṣọ́ra yín o,
ṣùgbọ́n gbogbo effort ń lọ. Kódà ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, gómìnà Ọ̀yọ́ gangan fúnra ẹ̀ Seyi Makinde, wọ́n tún sọ̀rọ̀ wípé nǹkan tí àwọn ẹranko yìí bá fẹ́, àwọn ti ṣetán láti listen sí dìmáàndì wọn, káwọn sáà rí àwọn olùkọ́ yìí àtàwọn ọmọ yìí, káwọn rí wọn gbà jáde, kí wọ́n kọ́kọ́ kúò lọ́dọ̀ wọn. Gómìnà yẹn dẹ̀ pèdè kan wípé àwọn ò ní tẹríba fáwọn ẹranko yìí, ṣùgbọ́n gbogbo ohun tó bá sáà máa gbà káwọn kọ́kọ́ fi yọ̀ǹda àwọn ọmọ yẹn kúrò lákàtà wọn, àwọn ṣetán láti ṣe. Now ìyẹn ìkan tí gómìnà sọ nìyẹn. Torí ẹ má jẹ́ kí anybody kán máa fi ìròyìn burúkú tí òjò tọrọ kí wọ́n máa ṣe kíni, kí wọ́n máa gbé káàkiri, fake news ni wọ́n sì wà ń bẹ̀. Ṣùgbọ́n àdúrà wa ni wípé lágbára Ọlọ́run kọ́sẹ̀ yìí tó parí, ọ̀sẹ̀ táwa nú ẹ̀ wọ́n ó jáde. Ẹ wo condition táwọn ọmọ yẹn máa wà, ẹ wo condition obìnrin tó gbé ọmọ kékeré dání, condition wo ni gbogbo wọn fẹ́ wà. Ṣùgbọ́n Ọlọ́run Olódùmarè yóò kó wọn jáde, àwa nígbàgbọ́. Now ìṣẹ̀lẹ̀ tó dẹ̀ ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ lánàá, tẹ́ ẹ bá gbàgbé a report wípé wọ́n tún sọsẹ́ o nílùú Ìbàdàn lánàá o, níbi tí wọ́n ti jẹ́ àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ ní Koko Research Institute of Nigeria CRIN nílùú Ìbàdàn tí wọ́n ti jí wọn kó. Now ẹni tó jẹ́ agbẹnusọ àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́, alàgbà Àyànládé Ọláyínká, wọ́n sọ̀rọ̀ pé iṣẹ́ tó lágbára ti lọ lórí wọn. Kódà níbi táwọn ọlọ́pàá ti kán lugbó tí wọ́n ti ń wá bí wọ́n ṣe fẹ́ rescue àwọn èèyàn yẹn, wípé along the process ìbọn dáhùn lára àwọn ọlọ́pàá tí wọ́n fẹ́ rescue wọn, pé àwọn ọ̀daràn wọ́n dojú ìbọn kọ àwọn ọlọ́pàá. Ṣùgbọ́n bí wọ́n ṣe dojú ìbọn kọ àwọn ọlọ́pàá náà dojú ìbọn kọ wọ́n padà, tó sì jẹ́ wípé àwọn ọlọ́pàá padà overpower wọn. Wọ́n wá láwọn èèyàn méjèèjì, àwọn ọ̀daràn afurasí méjèèjì tí wọ́n dojú ìbọn kọ ọlọ́pàá yìí, pé àwọn ti arrest wọn, wọ́n ń bẹ lágọ̀ọ́ ọlọ́pàá lọ́wọ́lọ́wọ́ tí wọ́n sì ran ọlọ́pàá lọ́wọ́ lórí bí wọ́n ṣe mú àwọn tó kù tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀. Ṣùgbọ́n jẹ́ nǹkan kankan fún yín kó mọ́ dàbí wípé bóyá rò sọ ni mò ń sọ. The Command Police Relations Officer PPRO DSP Àyànládé Ọláyínká, who confirmed the incident on Wednesday, said on 19th May 2026 at about 6 p.m. a distress report was received at the Anyure Divisional Police Headquarters from the Chief Security Officer of the Koko Research Institute of Nigeria CRIN, reporting the abduction of 2 staff member of the institution by unidentified armed men who reportedly invaded the premises of the institute and whisked the victim away to an unknown destination. Kódà àwọn mẹ́fà ni wọ́n ya bo bẹ̀yẹn tí wọ́n jí wọn. Now ẹ wá mọ̀ gbọ́ o, in view of the gravity of the incident and the need for swift intervention, Olayinka said the Commissioner of Police Abimbola Olugbemiga directed the immediate deployment of tactical and intelligence assets, including operatives of the anti-kidnapping squad, to ensure the safe rescue of the victims and apprehension of the perpetrator. He said that consequently intensive bush combing and coordinated search operation commenced across the surrounding forest area linked to the incident. It was during one of such operation 20 ìyẹn lánàá òde yìí ní nǹkan bí aago mẹ́fà kọjá, police operative encountered and accosted 2 suspicious individuals identified as Seyi and Abubakar. Upon preliminary interrogation, the duo volunteered to lead the operatives to the hideout of the accomplices. Now ní tó sáà jẹ́ kókó ibẹ̀ ni wípé ọwọ́ ti tẹ méjì lára wọn, Seyi àti Abubakar, lọ́wọ́ àwọn Fúlàní méjì tọwọ́ wọn tẹ̀. Now wọ́n sáà ti ń effort ti ń lọ láti lọ rescue àwọn tó ṣe kíni, àwọn tó kù. Ibi tí ọ̀rọ̀ àwọn yẹn tó dé dúró nìyẹn. Now ẹ wo fídíò tó ń lọ yìí náà, ẹ wo fídíò tó ń lọ yìí. Fídíò yìí ni mo rí níbi tí alàgbà kan ti ń sọ̀rọ̀ wípé school ló ń wà yìí o. Tẹ́yìn náà bá sì wo fọ́nrán yẹn dáadáa, ẹ rí i pé àárín inú gbó kìjikìji ní iléèwé yẹn wà. Now báwo ni ìjọba ó ṣe máa ń wò tírú ẹgbọ́n náà, ṣé lè kàn ti ẹ̀jọ́ léèwé ibi táwọn ọmọ ti kẹ́kọ̀ọ́, ṣá lè pe léyìí níléèwé? Bí ìgbà téèyàn kàn mọ́ expose àwọn ọmọ ọlọ́mọ sínú ewu lélẹ́yìí jẹ́. Ẹ rí i pé máa yẹn ń complain yín tẹ́ bá ti rí fọ́nrán yẹn tẹ́lẹ̀, máa kàn tẹ ọ̀mùtù ẹ̀ tẹ́ máa gbọ́. Can we call this one ilé-ìwé? Now àwọn ọmọdé ń wá bẹ, ẹ wá wò ó tí wọ́n bá jìyàn gbé ń rú bíi, ẹ wo igbó bó ṣe lọ Ṣàlàlúà, ẹ wo igbó bó ṣe lọ Ṣàlàlúà, àní ilé-ìwé níbi táwọn ọmọ ti ń kọ́ ẹ̀kọ́. Ṣe rí i pé problem wà gan, oríṣiríṣi owó sì náà budget of education. Ẹ wá wo inú ilé-ìwé eléyìí, wọ́n fi ilẹ̀ sáàrin inú igbó. Ẹ wo bó ṣe rí, ṣé ilé-ìwé leléyìí? Torí ẹ̀ ṣe rí problem tó ṣẹlẹ̀ yìí, problem tó wà nílẹ̀ yìí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, ó ti pẹ́.
ṣùgbọ́n àwọn adarí wa wọ́n kùnà láti ṣe ohun tó tọ́. a ti mọ̀ ẹ̀yà wọ́rú ìlú tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀, mo rí kábíyèsí wọn tó sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni kábíyèsí wọn ti sọ̀rọ̀, kábíyèsí ìlú yẹn tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ó ti sọ̀rọ̀ wípé ní ahoro ìlú tí wọ́n ti padà lọ jí èèyàn gbé láwọn ìlú yẹn pé ọ̀rọ̀ ìjínigbé tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ tẹ́lẹ̀ tó kàn tẹ́ jẹ́ pé àwọn gan ti ń jókòó wípé báwo làwọn ṣe fẹ́ yanjú ọ̀rọ̀ yìí kó tó di pé àwọn bẹ̀rẹ̀ sí ní gbúrò òbọn automatically gbogbo eré abẹ yẹn ètò ààbò bẹ̀ kò dán mọ́rán tẹ́lẹ̀, kò dán mọ́rán, but kí làwọn aráàlú yẹn kí ni wọ́n fẹ́ ṣe? ṣùgbọ́n ṣẹlẹ̀ tán sí níjọba láìṣẹ́ ń sá sókè sásódò tó wáyé pa ti ṣe tó yẹ ká ṣe láti bẹ̀rẹ̀ ṣé gbogbo orú eléyìí yóò ṣẹlẹ̀? Security force dẹ̀ ń jáde, oríṣiríṣi owó fẹ́tọ́ ààbò ó ń jáde. ẹ̀yin èèyàn ẹ kàn jẹ́ àwọn mútu fídíò yẹn kẹ́ gbọ́ ti ọ̀rọ̀ tí kábíyèsí táwọn náà sọ, kẹ́ dẹ̀ gbọ́ ọ̀rọ̀ tí ẹni tó lọ fíìmù skul yẹn náà kẹ́ gbọ́ nǹkan tó sọ. eléyìí mo sì ní kí n sì mú wá fún yín. ìbẹ̀ni gbogbo nǹkan yẹn tó ti ń kọ́ ṣẹlẹ̀ sọjọ́ Friday tí nǹkan yẹn ṣẹlẹ̀ àwa lórí mítìn pé tó kó láti ṣètò nǹkan láti dáàbò bò nǹkan mítìn yẹn là ń ṣe lọ́wọ́ láti bẹ̀rẹ̀ sí gbọ́ tí ìbọn ló kàkàkàkà so nígbà tí ó yìí pé kíní báyìí bàjẹ́ wọ́n ti kún ọmọ lọ. later on tó di bá ti ké sí gbogbo àwọn àtọ́yẹ ká ké sí so àwọn agbófinró wọ́n ṣe dáadáa fún wa, àwọn sọ́jà ní ìṣẹ́jú àkàn àwọn náà ti dé so gbà tí wọ́n máa dé tọ palọ gbà tí wọ́n dé ẹnu báńdì àti wọnú rìsáàfù yẹn ọkọ̀ pẹ́ńsípà tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ tí wọ́n tún fi rọ́ àwọn èèyàn sí pẹ̀lú máṣíìn tí wọ́n fi lórúkọ wọn lọ wọ́n ti rí pé wọ́n ti já gbogbo àwọn èèyàn yẹn lẹ̀ wọ́n ti kó wọn wọgbó ọkọ̀ pẹ́ńsípà wọ́n ti sún ná. àwọn agbófinró ń ṣe gudugudu méje yàyà mẹ́fà o àtàná báyìí gan sìn wọ́n sì wà nínú rìsáàfù tí wọ́n ti jáde. sọ́jà tó wà níbí báyìí kò lóǹkà rárá less than 400 soldiers and then again àwọn police monitoring so gbogbo àwọn agbófinró wọn pọ̀ níbí gan. IG ti wá, commissioner of police ti wá Ọ̀yọ́ state, commissioner for police Ìlọrin wọ́n ti wá ń bí and then lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ AIG òun náà ti tún wà níbẹ̀ báyìí nísìnyí tọ́nà ti tún wà níbí báyìí. sùkúù wa rèé o mọ́ṣíìnì mi ni mo páàkì sábẹ́gi yìí o mo ti dé sùkúù láti aago 9 lẹ́ni Monday ní oko tí wọ́n pín mi sí mi ní dárúkọ ẹ̀wọ̀n gbó gbóyìí bó ṣe pò lọ ẹ̀wọ̀ gbóyìí ẹ̀wọ̀ building sùkúù ní ẹ̀wọ̀ kò sẹ́ni kankan táìmù tí mo ń kámẹ́rà jẹ́ aago 12 láti 9 mo ti wá sùkúù ẹ̀wọ̀ gbó lọ ẹ̀ ti rí èmi nìkan ni mo dá wà ní sùkúù báyìí ẹ̀ ti rí ẹ̀wọ̀ orí tébù ẹ̀ ti rí ẹ̀wọ̀ ní kíláàsì kò sọ́mọ kankan ẹ̀ ti rí gbogbo ní sùkúù ẹ̀ ti rí kò sọ́mọ kankan sí ọmọ kankan ẹ̀wọ̀ sùkúù rẹ̀ ìrọ̀gà ìrọ̀ ọmọ sùkúù èmi èsìngbù ti kàtàn pín bẹ́ẹ̀ náà ní láyé àwọn báńdíìtì ẹ̀rí láyé àwọn báńdíìtì kò sẹ́ni kankan láyé àwọn báńdíìtì ẹ̀kiri ẹ̀rí bí ìrìn sùkúù gbúrú yí wá káyé o tí wọ́n fi wọnú sùkúù wa sọ fún yẹn pé ẹyẹ bọ́ọ̀tà ẹnì kankan ò ní gbúrò wọn bí ìrìn sùkúù rẹ o ìrìn atẹ́gùn ti gbé gbogbo ẹ̀tìrì kódà wọ́n fà balẹ̀ wọnú igbó wá bá yẹn bẹ́ẹ̀ ni kò sí ilé kankan ní ẹ̀bà rárá kò sí bàbá jìnà sí wa o kódà bẹ́ẹ̀ pariwo bí àwọn ìpọ́n tó gbọ́ lábàgán wọn ti gbé yẹn lọ náà mọ́ jẹ́ wọ́n jí yẹn gbé mi ẹ̀rù àárọ̀ ọmọ sùkúù ààrí títà kan èmi nìkan ni mo dá wá ẹ̀sìn òwò rí o náà mọ́ jẹ́ àṣìṣe sí mẹ́jẹ̀ àṣìrìn o ẹ̀wù bí ìdùn sínú igbó ẹ̀wù adúrú igbó ti ń bẹ lẹ́yìn wa igbó yẹn kò tó ẹsẹ̀ bàtà méjì ẹ̀wù bí ìdùn sí igbó ẹ̀wù adúrúgbó yìí títà méjì péré ní lẹ́nu odidi fún ẹ̀wọ̀n ọ̀gá àtọmọṣẹ́ kan èmi tí mo kámẹ́rà yìí àti atm àbí méjì ń lọ nídìí ìwé skul yìí ó ti jẹ́nu ọgbà àfúrásì báyìí ó ti sú àwọn. eléyìí ni mo ṣe ní kí n sì mú wá fún yín mo mọ̀ pé lágbára Ọlọ́run subsequent news lè bá máa mú wá fẹ̀yìn èèyàn lórí ọ̀rọ̀ yìí ìròyìn ayọ̀ ló máa jẹ́ wípé wọ́n ti rí àwọn èèyàn yẹn àwọn olùkọ́ àti gbogbo àwọn ọmọléèwé yẹn wọ́n ti rí wọn gbálẹ̀ lágbára Ọlọ́run bó ṣe máa jẹ́ nìyẹn ẹ jẹ́ ara fi yín lẹ̀ báyìí láìpẹ́ láì jìnnà á tún pàdé.